Ojúmọ́ ayọ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọmọ yín Olúwayé ṣàlàfíà ni mo bá yín. A kú ọjọ́ mẹ́ta, a sì kú òpin ọ̀sẹ̀. Mo rí fídíò kan tí ẹ̀gbọ́n mi kan ṣe, ẹni tí mo mọ̀ dáadáa bọ̀ kí n bóyá mo mọ̀ wọ́n náà wọ́n bẹ́yẹn náà bọ̀ mo máa ń bá àwọn shows wọn pàdé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bọ̀ kí n tó máa bọ́rọ̀ mi tẹ̀síwájú ẹ ká gbọ́n nǹkan tán sọ náà. Tìrìlẹ́dà ṣó tó ṣe lé ní aṣọ tó wọ̀ yìí kò ń ṣaṣọ o. Combination yẹn kò lọ rárá àtọ̀, combination yẹn ò lọ. Combination yẹn kò lọ rárá, ajé Ọlọ́run. Orí àwọn aṣọ tó bá ń flash kò ń ṣe dandan kí aṣọ tó fẹ́ wọ̀ látòkè délẹ̀ kò ń ṣe dandan kó wọ́n. Bọ̀ jẹ́ kó jẹ́ aṣọ tó máa flash. Olórin wọ́n máa ń ní aṣọ tó máa flash kí wájú kó da kẹ́yìn kó da, stage charisma yẹn ó mọ̀ kó múnádóko, ṣe correction ṣàtúnṣe. Olórin ńlá ló ń tẹ̀lé, family ńlá ló wà pẹ̀lú, ṣe correction, jẹ́ kí múra ẹ jẹ́ kó change, jẹ́ kí múra ẹ jẹ́ kó change. Ó yẹ kó néèyàn kan tó máa bẹ máa select aṣọ, tó máa bẹ máa mú aṣọ, tó máa wò bí ó fit ẹ bí a kò fit ẹ. Ó jẹ́ kó néèyàn kan fún ìmúra. Àlàyé gbèrè lọ àlàyé, orí aṣọ tàlàyé máa ń wọ̀ flashing light, àwọn aṣọ bíi white, ó pọ̀ jù náà aṣọ àlàyé máa ń wọ̀. Tàlàyé bá dẹ̀ wọ àwọn aṣọ ẹ̀tọ́ ó máa ń fit tòkètèlẹ̀, ó máa ń match látòkèdélẹ̀ ni, látòkèdélẹ̀ ó máa ń match, ó dẹ̀ máa fit àlàyé. Orí àwọn fitted clothes tó dẹ̀ máa match up and down, ó máa match, ó dẹ̀ máa wà flashy. Ó ní ìdí ẹ̀jọ́ ṣe correction. Tìrìlẹ́dà family ńlá ló wà pẹ̀lú, olórin ńlá ló ń tẹ̀lé. Ó kàn dàbí upcoming artist lẹ́ni ni na kò make sense na. Ṣe correction Tìrìjọ. Ẹ káàbọ̀, ṣé gbọ́n nǹkan tán sọ? Wọ́n sọ̀rọ̀ nípa Tìrìlẹ́dà. Lóòótọ́ ìgbà tí mo gbọ́ ohun tó sọnù fídíò yẹn, mo rí pé wọn ò ní intention láti diminish or láti denigrate Alhaji Tìrìlẹ́dà. Ó kọ̀ yẹ pé àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn yẹn òun ni ò dáa tó ni òkun tó, because ká ní kí ṣe pé mo tó máa ń post Tìrìlẹ́dà dáadáa, màá ní ṣe náà jáde láti wá bú Tìrìlẹ́dà, because ọ̀pọ̀lọpọ̀ point tí wọ́n sọ nínú fídíò yẹn, nínú show yẹn, mo ṣe lérò pé wọ́n súnmọ́ Tìrìlẹ́dà tó, ó yẹ kó lè pe Tìrìlẹ́dà wọ́n nà wọ́n ni, kò yẹ kó jẹ́ pé nǹkan tó máa lójú gbàgede gbogbo àgbáyé, because wọ́n lo àwọn gbólóhùn kan nù bẹ̀yẹn tí ò dáa, tí ò tẹ́ èmi lọ́rùn, mi lè sọ ẹlòmíì o, tí ò tẹ́ èmi ní ọrùn. Màá kàn mẹ́nuba méjì péré nínú ẹ̀. Àkọ́kọ́ wọ́n ní Tìrìlẹ́dà ó múra bí upcoming artist, no now, ọ̀rọ̀ yẹn ò dáa tó fún irú Tìrìlẹ́dà lásìkò yìí. Bí ìgbà tẹ́ ń tan green light fún àwọn tó antagonize Tìrìlẹ́dà lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Ẹ̀kejì, ẹni kó máa wọṣọ tó wà flashy, kó máa ṣe kinní kan, no, bá ṣe múra ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ẹ̀yin lè jẹ́ imẹ́kù kẹ́ like designer, kẹ́ like Tìrìlẹ́dà máa rò pé ọ̀pọ̀ tó fẹ́ fowó tòun ṣe ọ̀tọ̀ ni. So kókó pàápàá jùlọ kókó bẹ̀ ni pé kò yẹ kẹ́ bọ́ta gbogbo ọ̀tẹ̀ sọ ìkẹ́ wa sọ ọ̀rọ̀ yìí kò bú iyì kún Tìrìlẹ́dà rárá, kò bú iyì kún Alhaji Tìrìlẹ́dà, ọ̀rọ̀ yìí ò bú iyì kún, ọ̀rọ̀ tó tàbùkù bá Alhaji Tìrìlẹ́dà gbáà ni, ọ̀rọ̀ tó tàbùkù bá Alhaji Tìrìlẹ́dà gbáà ni gbogbo ọ̀tẹ̀ sọ yìí bàbá. Ẹ jọ ìjọ mi ṣe ni kẹ́ adjust àbí kẹ́ gbọ́n tó fẹ́ sọ yẹn kẹ́ tó post ẹ̀ social media dáadáa. Ẹlòmíì àbáyín wo fídíò yẹn á save ẹ̀ á rò pé yes ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣáà ti mọ ọ̀rọ̀ àwọn bloggers, ẹ mọ̀ ọ̀rọ̀ àwọn bloggers, èmi ti rí lórí ń sè, mo ti ra save ẹ̀ pé àpọ̀tẹ́gbọ̀n yóò dẹ̀ sọ nǹkan tó sọ yìí kò dẹ̀ dùn mọ́ mi inú, kò yẹ kó rí bẹ́ẹ̀, bí ìgbà tẹ́ bá ojú Tìrìlẹ́dà jẹ́ lójú tọ̀dọ̀ mi. So Ọlọ́run ní bá ojú gbogbo wa jẹ́. Dẹ̀ lè máa fi Tìrìlẹ́dà lè máa fi compare Alhaji Wasiu Alabi Pasuma tó ti wà limelight for past 40 years, àti tó ṣe ń bọ́ sí limelight, tó ṣe ń rógo ẹ̀ lò díẹ̀. So a lè ní kó fi gbowó ẹ̀ raṣọ. So ẹ má pẹ̀lú àwọn tó ń bọ́bọ̀ jáwúrà tó ní Alhaji Pasuma wọṣọ 800 million 900 million, ìrọ̀lá bá ń díẹ̀, ṣọ́rọ̀ mi ti yé wa bẹ́ẹ̀ yẹn. Gbogbo yẹn náà kò lè tẹ́ àwọn Alhaji Pasuma gan lọ́rùn, wọ́n láwọn wọṣọ 900 million 800 million. So ẹ kí Tìrìlẹ́dà bóyá live live ẹ̀ yẹn, ẹ kó máa live ẹ̀ lọ, kì í ṣọmọ kékeré. Alhaji Tìrìlẹ́dà is over 40 years, wọn kì í ṣọmọ kékeré. So ẹ jọ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó pọ̀ létí tọ̀dọ̀ mi, tàbá lè rí nǹkan tẹ́lẹ̀ fi adjust ẹ̀ àbí kẹ́ ṣàtúnṣe lórí ẹ̀. Orúkọ mi ọmọ yóò ti yí padà lólùfẹ́ yín náà ní Olúwayé. Mo kàn wá pé ẹ̀gbọ́n yẹn ṣàkíyèsí ni, because èèyàn dáadáa ni wọ́n, mi ì dẹ̀ rí láti jáde fún anybody láti sọ̀rọ̀ sí anybody, but a gbọ́dọ̀ máa call our into order. Ẹ ṣé.